ẹ kú kalẹ̀ lọ́dẹ èèyàn wa ìsìnkú dédé àkókò yìí lórí ètò wa ètò ẹnu oníkàn tí ó ń dé sí ojú móhùnmáwòrán yín láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà yìí tí ó jalè tó jágo níbi tí a ti ń gbé àwọn tó ti balẹ̀ tó ti lápá wá nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò àwọn ọmọ Oòduà tí wọ́n káàkiri àgbáyé lẹ́nìí ẹja ńlá òun náà ni ìwọ wá gbé nígbà tí ẹ̀yin náà bá rí àlejò tèmi àti ipa takuntakun tí wọ́n ti kó nínú ìdàgbàsókè ọmọnìyàn ẹ mọ̀ pé àtòfiṣẹ́ ọgbọ́n ni ta náà ni mò ń sọ̀rọ̀ rẹ̀ ọmọbabìnrin Ìyábọ̀ Ọ̀rẹ́bọ̀wálé Yusuf àwọn náà ni àlejò wa lórí ètò ẹnu oníkan lónìí ọmọ ẹ kú kalẹ̀. ẹ ṣe púpọ̀ lóòótọ́. Yorùbá ní àárín ni àbẹ̀rẹ̀ ọmọ ìlú wo ni. ọmọ Ṣàgámù ni mo jẹ́ kí n tó wá fẹ́ ọkọ ní Ìjẹ̀bú Òde ṣùgbọ́n Ṣàgámù ní Rẹ́mọ ni mo ti wá. nípínlẹ̀ Ògùn. nípínlẹ̀ Ògùn. ẹ wo ìgbà tí wàá ní Ṣàgámù yẹn ní kéékèèké torí pé kéèyàn tó di pé ó jẹ́ ọmọ ọba nígbà náà àwọn tó bá tẹ̀ jẹ́ ọmọ ọba ń gbà kéékèèké yẹn wọ́n rò pé Ọlọ́run kékeré ni wọ́n báwo ló ṣe rí láàfin gbà yẹn. ààfin dùn nǹkan tó kàn wá ń bẹ̀ ni wípé gẹ́gẹ́ bí ọmọ ọba a ní ìpèníjà tiwa a lórí ọ̀fẹ́ láti máa wọlé jáde bí àwọn ẹgbẹ́ wa a máa ń wà nínú ilé ní gbogbo ìgbà ni bá a fẹ́ ṣe fùfú ni o inú ilé la máa ti ṣe tá a fẹ́ ṣe gàrírí inú ilé la máa ti ṣe wọn kì í sábà jẹ́ ká ní orí ọ̀fẹ́. àwọn èèyàn tiẹ̀ máa ń rò pé gbogbo àwọn tó wà nínú ààfin pàápàá jùlọ èyí tẹ́ ẹ bá jẹ́ ọmọ ọba kì í ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tí ẹ wá sọ sílẹ̀ báwo ló ṣe jẹ́. à ń ṣiṣẹ́ gidi o. torí àwọn ìgbàgbọ́ àwọn Yorùbá ni pé wọ́n lé àwọn ẹmẹ̀wà tí ó máa ṣe káàkiri fún gbogbo àwọn ọmọ ọba àti ọba àti gbogbo àwọn tó wà nínú ààfin gbà náà ìgbàgbọ́ àwọn èèyàn ni pé ọmọ ọba ò ń ṣiṣẹ́. láyé jọ̀hún nìyẹn nígbà tó làjú ti dé táwọn òbí wa ti rí wípé ẹ̀kọ́ ṣe pàtàkì ẹ̀kọ́ lé àtẹ̀kọ́ òde gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ fi kọ́ ọmọ wọn nítorí ẹ̀ nínú ààfin yẹn nínú àgbàlá yẹn gbogbo nǹkan tó yẹ ká mọ̀ gbogbo nǹkan tí ọmọ onírú ọmọ oníyọ̀ ọmọ aláta tó ń mọ̀ òun náà fi kọ́ wa à á lọ́ta à á gúnyán. ẹ lọ́ta báyìí gbàdá wọn. mo sì lè lọ títí sísìn tẹ bá wà ń bí lánàá ẹ rí mi ń di ìkòkò nǹkan tó ti fi kọ́ wa láti kékeré ni kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ lọ iléèwé a ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ ní ọlọ́bẹ̀ àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn wọ́n ti fi kọ́ wa ṣẹ́dẹ̀ mọ̀ pé inú ààfin èrò pọ̀ ń bẹ ìyá ìyá rán ẹ̀ ń ṣẹ́ àbúrò bàbá ìyá rán ẹ̀ ń ṣẹ́ ẹ̀gbọ́n bàbá rán ẹ̀ ń ṣẹ́ gbogbo ẹ̀kọ́ ló wá dà fún wa ńgbà tá a dàgbà. iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo ni ẹ lọ ná. ó lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. Paul School Ìtúnṣòkun ṣùgbọ́n ńgbà tó pẹ́ tí ààyè ò gbà wá ń bẹ̀ wọ́n ti kó wọn lọ sí Ayépé Road báyìí ibẹ̀ ni wọ́n wà tí gbogbo àwọn ọmọ iléèwé yẹn tó ń ráyè sáré kiri ibi tá a wà ní Ìtúnṣòkun yẹn bàbá tiẹ̀ fẹ́ sáré òtó ní ọgbà mi yìí ṣùgbọ́n níbẹ̀ yẹn àyè wà pápá wà táwọn ọmọ lè ṣeré torí ẹ̀ náà ṣe kó wà. ìgbà tẹ́ wà ní ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ rántí àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ jọ ṣe kéékèèké gbà yẹn. mo rántí wọn o ìkànnì wọn tiẹ̀ ṣì wá bí níjẹta ọba Kúnlé Oyènúgà ni aláríyé ọ̀fàríyé là ní Rẹ́mọ wa yẹn náà ni ilé wa gbéra wa báyìí bá a ṣe lè jáde tó ṣe mọ̀ kò sí bọ́mọdé ò ṣe ní ṣọmọdé tó bá yọjú ní ọgbà tiwọn á pè mí èmi náà dúró sínú ọgbà á ní Ìyábọ̀ ṣó wálé mo wà ń bí o kí ló ń ṣe èmi náà sọ nǹkan tí mò ń ṣe á tún pe ìkẹta wa ìyẹn Táwà Adékúnlé àwa máa sọ̀rọ̀ oníkálukú á máa sọ̀rọ̀ láti ilé bàbá ẹ̀. kì í jáde síta. a lè jáde àwọn á pè mí èmi náà pè wọ́n ṣùgbọ́n nígbà tó pẹ́ àtúndọ́gbọ́n sí irú èmi tí mi ò ní àǹfààní láti máa ra oúnjẹ jẹ àwọn á bá mi ra ìrẹsì sínú ewé màá rọra ṣe bí ẹni pé mo fẹ́ lọ dalẹ̀ nù wọ́n á gbé ìrẹsì yẹn fún mi ibi ilẹ̀ ń bẹ̀ náà ni màá ti sáré jẹ ìrẹsì yẹn o nígbà yẹn nítorí pé kí ni wọ́n máa gbóúnjẹ sórí tábìlì fáwa wọ́n máa rí pé àjọjẹ́ pọ̀ wọ́n máa ṣe ṣùgbọ́n nígbà tá a ti jọ ń jáde yẹn àwọn á ti róúnjẹ dání tá a bá ń lọ iléèwé
wọ́n á máa jẹ lọ́nú ewé tínú ewé yẹn gan-an lẹ́yìn náà fẹ́ jẹ. lèmi náà fẹ́ jẹ owó oúnjẹ mi màá ti fún wọn wọ́n á bá mi rà màá gbà màá jẹ màá ya sáré nẹnu mi màá wọlé kò sẹ́ni máa mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi tí àjọmúdé gbéra wọ́n ti bá mi ṣètò. ẹwù gbàtẹ wà níwẹ̀ ilé àkọ́bẹ̀rẹ̀ tí ẹ pé gbogbo iṣẹ́ mi lèyìn máa ń kọ́ níwẹ̀ alákọ̀ọ́bẹ̀rẹ̀ olùkọ́ wo lẹ fẹ́ràn jù gbà náà. olùkọ́ tí mo fẹ́ràn jù ni màmá olóògbé Mrs. Adéùsì tẹ́ ẹ bá rí wọn obìnrin á wù yín láti ẹ tí ẹ fẹ́ kàwé wọ́n máa múra báyìí wọ́n máa rìn pé wọ́n lára o ṣùgbọ́n wọ́n máa gbé ara wọn ní ìgbé wípé bá lára bó ti wù ká lára tó o máa gbé rẹ̀ wọ́n máa ti pé àwa ń wò wọ́n báyìí wọ́n á ti ṣerun wọn dáadáa wọ́n máa dì í ní kò lẹ́sẹ̀ tó dáa dépò ìgbé ńgbà tèmi wọ bẹ́ẹ̀ nígbà tèmi tún wọ yunifásitì irun tí màmá yẹn ń dì ni mò ń dì títí mo fi jáde. ẹ wo gbàtẹ wà ní alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà ṣé ẹ̀yin tẹ́ ẹjọ́ mọba ṣe mọ̀ pé bóyá bí wọ́n ṣe kọ́ àwọn pé àbúrò náà ọmọ àkárìgbò torí pé àbí wọn èyí náà nígbà tẹ́ wà nílé ẹ̀wẹ̀ alákọ̀ọ́bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń na àwọn tó kù báwo ló ṣe máa ń ọwọ́ òun náà fi mú ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ọba. ọwọ́ kan náà wọ́n fi mú gbogbo wa orí ọ̀fẹ́ tèmi ní ni wípé màmá mi olùkọ́ tó jẹ́ olùkọ́ lọ ni mo ti gbẹ̀kọ́ lé torí èyí kò sí nǹkan tí mo fẹ́ ṣe fólùkọ́ tó ń fẹ́ fi nà mí. ẹ jẹgba nílé o mi ò tiẹ̀ lè kó mi mérò mi ò ní pariwo mi ò ní kọjá àyè mi ò ní ṣàìṣe iṣẹ́ tó ń fún wa ṣe màmá mi ti fìyẹn kọ́ mi láti kékeré torí èmi lè sọ pé wọn nà mí rí o tó bá kó gbogbo wa pọ̀ tó sọ pé à ń pariwo yẹ mọ̀ káwọn olùkọ́ mi wọn ní sọ pé ó dáa ta ní ń pariwo wọn á yà kó gbogbo yín pọ̀ wọn máa ṣe yín pọ̀ tó bá dẹ̀ ti wò wọ́n tiẹ̀ lè fún àwọn yòókù ní mẹ́fà wọ́n á fún mi ní méjì tó rọ́mọ̀ pé mi ì ní pẹ̀lú. ṣùgbọ́n kì í ṣe pé wọ́n dá mi sọ́tọ̀ pé ojú ọmọ lágbájá àwọn olùkọ́ ọgbà yẹn wọ́n dàbí òbí fún wa ni wọn ò ṣe ẹlẹ́yàmẹ̀yà gbogbo wa ìkan náà la jẹ́ iwájú wọn kò sọmọ olówó kò sọmọ tálíkà ìyẹn ọ̀rọ̀ sìn ẹ bá ti déléèwé o ti gbà kó déléèwé hùwà bí ọmọléèwé olùkọ́ náà á dẹ̀ ṣe iṣẹ́ bí òbí àti olùkọ́. nígbà tí ẹ parí ìwé lákọ̀ọ́bẹ̀rẹ̀ iléèwé girama wo ni ẹ lọ. ìtàn máa wá ń di ìyẹn o. àwọn èèyàn fẹ́ gbọ́ wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ kan náà nínú ìgbé ayé. ẹ̀kọ́ tán máa kọ́ ni wípé bàbá mi ó rò pé mo ti kéré jù wọ́n mú mi ní Queen School dẹ́dẹ́ bàbá mi ní wọ́n sọ níjẹ̀bú iye ìwé ìṣó yẹ kó ìmàmù fi dà ìpè eléyìí yìí fi dín bọ́tù ló ìmàmù ọmọ wọn ò lọ sí Ẹdẹ o kò tí nǹkan tó jọ ó jìnnà jù kọ́ nìyẹn ó ti jìnnà jù wọ́n tún mú ni ní Rẹ́gàn Èkó ó ní Èkó tí mo ti lọ gbogbo ọjọ́ ayé mi ọmọ kékeré yìí kó lè lọ o ẹ̀mọ́ ó tún di kejì wọ́n tún mú mi ní Queen's College Èkó ọ̀nà tí o kò lọ. láàrin ọdún mélòó ni gbogbo yẹn. ìgbà tó a fẹ́ wọlé iléèwé náà ni ló ní mi ò lè lọ ńgbà tó wá yá màmá mi jẹ́ mọ́ obìnrin wọn ò ní fẹ́ kí n dúró lé ọdún kan kì í ṣe pé mo pàdánù ọdún kankan màmá mi wá sọ pé àwọn kan wà nípẹ̀rù o tí wọn ò tí ì ṣe ìdánwò àgbàwọlé ṣé ká tiẹ̀ mọ́mọ́ yìí lọ kó lọ wo bẹ̀ bóyá ó máa ṣe ìjẹ́múbìnrin bàbá mi tó bá fẹ́ mú lọ tó bá lówó ẹ̀ kó lọ sún kán tó sọ délé màmá mi ti sáré jáde ó ti mú mi lọ síbẹ̀ yẹn mo ti lọ ṣe ìdánwò yẹn wọ́n gbà mí gbà tó yá o bàbá mi ní Rẹ́mọ secondary school yẹn ń kọ́ mo tún lọ ṣe yẹn náà níṣẹ́ lẹ̀gbọ́n mi tó wà lẹ́kọ̀ọ́ lónìí ó ti o èmi àti ẹ ọdún mẹ́ta mo fi jù ẹ́ ò lè bá mi wà ní kíláàsì kan náà bí mi ti lè lọ sí Rẹ́mọ secondary school báyìí màmá mi bá ẹ jẹ́ kó lọ sí Christ Apostolic yẹn mo lọ ọdún kìíní mo lọ ọdún kejì bẹ́ẹ̀ mò ń ṣe dáadáa so nígbà tóun dẹ̀ ti bọ́ sí form 2 ẹ̀ ìpele kejì wọ́n wá mú mi kúrò ní Christ Apostolic yẹn pé kí n wá sí Rẹ́mọ secondary school yẹn mo wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ará mi mo ń tẹ̀síwájú ó ṣàfọdún kan síwájú mi nǹkan tó fẹ́ nìyẹn kò fẹ́ kájọ wà nù iléèwé kan náà ọmọ ìyá kan náà ni ọmọ ìyá kan náà ni wá ṣùgbọ́n òun wà lẹ́kọ̀ọ́
ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ń lo ọdún mẹ́jọ ń gbà yẹn bí nǹkan àwa ń lo ọdún mẹ́fà ìyẹn ló fa pé kémi sáré bá àwọn ń lo standard àwa ń lo primary ìyẹn ló fà tá a fi jọ papọ̀ ló bá ní òun á lọ ṣégè sí mi lára nígbà tí mo dá rẹ́sẹ̀sì náà nǹkan tá a bá ti jókòó bá a fa oúnjẹ ẹ̀mí mọ́ra ni á jẹ nǹkan tó wá ṣe ń bíbá yìí tó bá yá wọn á mú ẹ kúrò bí wọn á mú ẹ lọ mo fi sùúrù ṣe. ẹ̀yin àtẹ̀gbọ́n yẹn kọ́. ọ̀rẹ́ gan ni wá sí yìí. iléèwé girama tẹ́ ẹ̀ sọ yìí tọkùnrin àti tóbìnrin ni. tọkùnrin àti tóbìnrin òun ló jẹ́ tọkùnrin àti tóbìnrin tó tán kọ́kọ́ dálẹ̀ ní West Africa nígbà yẹn tó da ọkùnrin pọ̀ mọ́ bí ẹ mọ̀ pé ẹ̀rù máa ń bà wọ́n pé àkọ́kùnrin pọ̀ mọ́ mọ́ mi ṣùgbọ́n Rẹ́mọ secondary school yẹn ó pẹ̀lú iléèwé tó ń kọ́kọ́ dálẹ̀ tó jẹ́ tọkùnrin tóbìnrin ló wà ń bẹ̀ àwọn tó dẹ̀ jẹ́ olùkọ́ àwọn mùsùlùmí òdodo ìbáàjẹ́ ìmáàmù ìbáàjẹ́ reverend àwọn náà ń kọ́ wa ń bẹ̀. ẹ wá wo ilé torí ní àwọn ẹnìkan tí mo fọ̀rọ̀ wá lẹ́nu wò nígbà tó ń wà nílé ẹ̀kọ́ girama tọkùnrin tóbìnrin ó tẹ̀ ní onítọkùnrin nìkan lòún lọ nígbà náà tó kí táwọn bá ti fẹ́ lọ léèwé àwọn tóbìnrin òun wà kó àwọn bíi akẹ́kọ̀ọ́ bíi 10 dání kábílì mọ̀ pé òun ti di senior ńgbà náà nígbà tẹ́yìn wà níléèwé girama àwọn èèyàn sùfè sí yìí o táwọn àtọ́jọ́ ọkùnrin tọ́jẹ́ senior tí wọ́n sùfè sí gbà náà. kò sígbà tí kíní yìí bó ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ ni ó ṣe máa wà títí láéláé ṣùgbọ́n àwa fọgbọ́n ṣe ń gbà yẹn wọ́n á sùfè sí wa àwa la mọ̀ pé tí bàbá ọ̀nà ẹ̀kọ́ bá mú ẹ wà á máa jẹ kíní kan ẹgbà ni o àwa máa tiẹ̀ kọjá níbi ìgbélé àwọn ọkùnrin yẹn bàbá ti ń lọ jẹun wọ́n á bú wa wọ́n á máa sùfè wọ́n lè ní aṣọ wa wọ́ wọ́n lè láṣọ wá gan wọ́n lè ní kinní kan wọ́n ń pè wá náà ni ìgbà wọn bá bú ẹ àwọn náà máa fẹ́ fẹ́ ẹ so tá a bá ti ń lọ àwa máa rìn ní 10 mẹ́jọ kẹ́ tó wá bú mẹ́jọ pọ̀ tó bá ti mọ̀ pé òun lọ jẹun kó dẹ̀ máa gba ibi táwọn ń gbé kọjá ẹ̀yà múra yín ní méjì mẹ́ta tí wọ́n bá ń bú yín wọ̀n wá ní mẹ́tàn fẹ́ bú. bó lè ẹ̀yìn torí àwọn ọmọ ṣe fẹ́ mọ bó lẹ́yìn àgbàǹgbà náà bó làwọn ọkùnrin ṣe ń sùfèé sí ṣé à ń fi ìwé ránṣẹ́ náà ni àbí à ń fi káàdì ránṣẹ́ kán fi lè mọrú bó ṣe rí gbà náà. kò máa sí nǹkan tó jẹ́ káàdì tí wọ́n lówó ni wọ́n bá ṣàṣà rán wọn lọ iléèwé kan dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run exercise book wọn náà máa já gbogbo òwe tí wọ́n kọ́ wa ní àkọsílẹ̀ literature yẹn èyí tó bá dá ń bẹ̀ wọ́n á kọ́ wọn á fi ránṣẹ́ sí ẹ wàá wò wàá kà wàá mú sábẹ́ ìrọ̀rí ẹ tó bá jẹ́ ẹni tó gba tiẹ̀ ṣe mọ̀ pé bí ìgbà tí àwọn tó ní ìpìlẹ̀ dáadáa ni wọ́n ṣe ń fún ẹ níwèé yẹn ó tiẹ̀ ní jẹ́kọ̀rẹ́ ẹ rí ó máa tọ́jú ẹ ní torí wípé ta ló fẹ́ sọ fún pé òun fẹ́ fọkọ̀ ìwé náà ni wá kà ní àbọ̀kọ̀ náà ni wá fẹ́ nígbà náà ó máa yá sáré mu sọ́hun ni tó bá dẹ̀ ti rí njọ́ kejì má kó bá mi o má tún kọ̀wé ránṣẹ́ sí mi mọ́ o. bẹ́ẹ̀ yín náà ẹ fọgbọ́n fẹ́ràn rẹ̀. wo bó bá fẹ́ràn ẹ̀ o ní jẹ́ kó mọ̀ wàá tún máa sọ fún pé má kó bá mi o torí ngbà yẹn àgbà yìí pé tí wọ́n bá fọwọ́ kàn wá báyìí a máa lóyún ni lórí ẹ̀ kó má sọ̀rọ̀ sí ẹ tó bá ti jókòó ní kíláàsì tẹ́ ti jọ sọ̀rọ̀ ìyẹn náà tó lẹ́yìn yẹn oníkálukú máa bá tiẹ̀ lọ ni. gbàtẹ́ wá parí ẹ̀kọ́ girama ìbò lẹ́gbàá lọ. ẹ̀gbà mo parí girama mo lọ sí Queen School Ẹdẹ tí bàbá ní kí n má lọ ń jọ sí wọ́n ti gbé wá bàdàn ńgbà tá a dẹ̀ ṣèdánwò ìpele ọlọ́dún méjì yẹn mo ṣe dáadáa ibẹ̀ ni mo ti lọ ṣọdún méjì. wọn ò lẹ kéré gbà náà. wọ́n rí i pé mi ò kéré ṣùgbọ́n wọn ò yé wá wò mí lọ́sẹ̀ẹ̀sẹ̀ wọ́n yìí tún wá ń wò mí bẹ́ẹ̀ káàdì tí wọ́n ń wò ní. àwọn bàbá máa wá. ojú wo làwọn olùkọ́ bí wọ́n wà táwọn akẹgbẹ́ yín. ìjọ tó fi ní kán wá wò wá náà máa wá gbogbo wọn máa fi mí ṣe yẹ̀yẹ́ ni pé bàbá tuntun ti dé ìmí inú wọn ò rọ́ba rí wọ́n wá yọjú wọ́n á wò wọ́n dáadáa pé ọba nìyí tó ọba ń sọ̀rọ̀ tó ọba lè wá kí ọmọ ẹ̀ tó ọba lè ṣe gbogbo yẹn náà ń wò wọ́n dẹ̀ rí i pé kì í ṣe pé mo máa kúnlẹ̀ títí mo máa fi bá bàbá mi sọ̀rọ̀ tán nǹkan táwọn ń wò nù amúlùmáwòrán dúdú ìjọsí inú ìwé ni pé béèyàn bá máa bọ́ bá sọ̀rọ̀ wọ́n ní Ìyábọ̀ ó dẹ̀ dúró ń bá bàbá ẹ̀ sọ̀rọ̀ wọ́n ní bàbá tèmi ni tó bá tí n bá ti kí wọn ti bá wọn sọ̀rọ̀ tí n bá tún so mọ́ wọn wọ́n á tún wò ó pé mo tún so mọ́ ọba gbogbo eléyìí ó jẹ́ kí àwọn ẹlẹgbẹ́ mi tajọ wà nígbà yẹn kán rí i pé àwọn ọba náà èèyàn ni wọ́n
nígbà tí mo kúrò níbẹ̀ ṣe wọ́n máa ń dúró ọdún kan ńgbà yẹn ká tó wọ yunifásitì. Bàbá mi wá ní kí n lọ sí Rẹ́mọ divisional kí n lọ máa kọ́ wọn lọ́fẹ̀ẹ́ ńbẹ̀ títí wọ́n máa fi pè wá wọlé. Wọ́n ti gbà mí ní Ifẹ̀ ńgbà yẹn, University of Ifẹ̀ là ń pè ńgbà yẹn, kì í ṣe Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Mo lọ fún bí oṣù 9 mo lọ ń kọ́ wọn lọ́fẹ̀ẹ́ ńbẹ̀. àwọn ẹ ti di olùkọ́ pàjáwìrì, olùkọ́ tí ò lówó nú. Mo ṣe national service tèmi. Lẹ́yìn ìgbà yẹn ẹ̀kọ́ wo lẹ kọ́ fásitì? mo ṣe ìtàn àbáláyé ni mo ṣe nígbà tí mo wà ní yunifásitì. Ṣùgbọ́n kí n tó wọ ọbẹ̀ yẹn òyìnbó àti literature ni mò ń kọ́ wọn. Tabadẹ̀ tún ti gbọ́lidé oṣù mẹ́ta yẹn, bàbá tún ní kí n padà lọ síbẹ̀ kí n lọ máa kọ́ wọn, mi ní jókòó sílé. láti lè mọ kí ẹ lè mọ wá ìmọ̀ kún ìmọ̀. Àwọn kan ń wò wípé èèyàn gbọ́dọ̀ ran agbègbè ẹ̀ lọ́wọ́. Ṣé mọ̀ pé ńgbà yẹn wọ́n ń sanwó fún tíṣà, wọ́n ń ṣe gbogbo ẹ̀ ní àwọn aládùúgbò náà ń sanwó yẹn. Àwọn wò wípé ìgbà tí wọ́n bá sanwó fún mi á ran ilé ìwé yẹn lọ́wọ́. Ìyẹn ni pé onílù ò fẹ́ kí ìlú ẹ̀ tú. Onílù ò fẹ́ kí ìlú ń tú ni. Náà ṣe ní kí n máa lọ bẹ̀ kí n lọ máa kọ́. Ẹ wo gbàtẹ́ wà ní fásitì wọn, ẹ wo bí fásitì ṣe rí ní ìsìn gbàtẹ́yìn lọ fásitì. Wọ́n nígbà náà ẹnìkan tí mo fọ̀rọ̀ wá lẹ́nu wò, ó ní táwọn ọba jẹ nílé fásitì gbà náà pé oúnjẹ tó tóbi báyìí ni wọ́n gbé fáwọn. Ẹ wo fásitì bó ṣe rí gbàtẹ́ lọ àti fásitì ní ìsìn, kí ni ìyàtọ̀ àti ìjọra? Ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni wípé nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí lè fi wé nǹkan tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn. Ẹ wo iye bá ṣe jẹ́ ní orílẹ̀-èdè wa ń sìn, àtó ìdá 10 nǹkan tá a jẹ́ ń sìn ńgbà yẹn. Bẹ́ẹ̀ náà ni yunifásitì ṣe jẹ́. Nísìnyí táwọn bá ní èèyàn 100 bóyá ńgbà yẹn àwa jẹ́ èèyàn 5. Èèyàn fi ń lọ fásitì ọ̀pọ̀ ńgbà náà. Wọn ò pọ̀ tó yẹn. Torí ẹ̀ oúnjẹ wa kárí. Adìyẹ yẹn ó dàbẹ̀ ń pọ́nà 4 náà ń gé sí tó máa gbé sórí ìrẹsì fún wa máa wọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ọmọdé ò lè ṣàìṣe ọmọdé. Lẹ́yìn tó bá tún gbé ìrẹsì yẹn fún wa, àáyì tún lọ fi láńtàní gbé ẹ̀bà kaná. Àáyì tún kò sí nǹkan tó yàtọ̀. Ó ṣe wà láti tìkọ́ ṣe bẹ́ẹ̀ ni ó sì máa rí. Nígbà wọn bá gbé ìrẹsì yẹn fún wa torí bàǹtì báyìí, àtún sá lọ sí làgèrè àbí kí náà ṣe ń pọjà yẹn. Àáyì tún lọ ra ta sínú láìlọ́ọ̀nù, àtún máa ṣe bẹ̀, àtún lọ ṣe òkú èkó nínú yàrá iléèwé èyí tí pọ́tà bá ń bọ̀, àtún mú kúkà wa àjù látòkè sísàlẹ̀ gbọ̀mù. Ìyẹn pé kò sí yàtọ̀. Ọmọdé gbọ́dọ̀ máa jọ ọmọdé. Kò sí nǹkan tẹ́ lè gbé fún wọn. Wọ́n yìí máa fẹ́ dọ́gbọ́n tiwọn, wọ́n máa fẹ́ ṣe nǹkan fúnra wọn. Ọmọdé ò fẹ́ kán máa ṣe gbogbo nǹkan fóun. Àwọn náà máa ń fẹ́ sọ pé àwa ń bẹ̀ mo mọ̀ ọ́ ṣe àwa ń jẹ. Ìgbà yẹn tíkẹ́ẹ̀tì náà fún wa fi jẹun. Ṣùgbọ́n àwa kan tíkẹ́ẹ̀tì yẹn àti fún àwọn èèyàn ìgbà ló máa fi jẹun. Èmi ò lọ jẹ irú jẹ yẹn. Àtúnṣẹ̀ṣẹ̀ máa lọ sí oúnjẹ fúnra wa, àwọn òbí wa ò mọ̀ pa à ń ṣe o. Torí ẹ̀ tabakọ̀ ń bá àwọn ọmọ yìí wí ká rọra máa kánukù díẹ̀díẹ̀ ká máa fi ọ̀nà tú àwa náà ṣe àṣẹ tiwa. Díẹ̀ tí ẹ sin ìjọba níbo lẹ ti sin? Mo sin ìjọba. Mo tiẹ̀ wá kọjá ní ìlú tí mo ti sìn ìjọba níjẹta ńgbà tí ọ̀nà express. Ìlú lẹ ti sìn ìjọba? Ìmọ̀ta ni. Kí ló dé tó jẹ́ pé àdúgbò yẹn, torí pé àwọn èèyàn gbà pé ètò òṣèlú bá ń gbà náà. Lagos state nìyẹn o, Òṣogbo state o. Abúlégbè yín náà ni wọn ò gbé lọ sí ilẹ̀ Haúsá àbí wọ́n gbé lọ sílẹ̀ Ìgbò. Ṣe rí bàbá mi ó ti ń dàgbà ńgbà yẹn. Èmi wá ń wò wípé ọmọ pẹ́ńsọ́nà ni mí. Ó yẹ kí n lè tọ́jú bàbá yìí. Torí ẹ̀ ń ṣe ni mò ń ti Ṣàgámù lọ kọ́ wọn ní Ìmọ̀ta yẹn fún ìgbà pípẹ́ kí n tó ṣẹ̀ṣẹ̀ rílé, kí n tó wá máa lọ ní ẹ̀ẹ̀kan, kí n lọ sùn Ìmọ̀ta fúnjọ́ méjì, kí n sùn Ṣàgámù jọ. Mo fẹ́ ṣe ìwọ̀nba tí mo lè ṣe pé bàbá mi ti dàgbà, ṣùgbọ́n Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ pé mo máa jáde, mo máa ṣe ìyàwó, mo máa ṣe gbogbo ẹ̀ kí bàbá má tẹ̀ tó kẹ́rù sọ̀kọ́. Ẹ wá wo àgùnbánirọ̀ yẹn, gbàtẹ́ ń àgùnbánirọ̀ sí àtàgùnbánirọ̀ tẹ̀sí ńgbà náà, báwo ló ṣe rí? Àgùnbánirọ̀ ìyàtọ̀ tó wà nínú ẹ̀ ni wípé ojú wọn ká wà. Gbogbo nǹkan tá à ń ṣe ni wọ́n rí. Àti wípé
àwọn iṣẹ́ tá a ṣe fi sin ìlú yẹn, iṣẹ́ ká lọ ṣiṣẹ́ olùkọ́, káwọn tó ṣe iṣẹ́ àwọn dókítà kan lọ sí hospital kan lọ, èrò pọ̀ tó yẹn gbogbo wa la ríṣẹ́. ẹ ń fi tọkàntọkàn ṣe. a fi tọkàntọkàn ṣe. wọ́n ní ìsìnkọ́. nísìnyìí ẹlòmíì á jẹ́ dókítà, kò síbi tó máa mú sí, wọ́n á ní kó lọ ṣiṣẹ́ tíṣà, inú ẹ̀ ò dùn, ọkàn ẹ̀ ò balẹ̀, kò fẹ́. ṣùgbọ́n gbà yẹn nǹkan tó ní kálukú yàn láàyò, ibẹ̀ ló ti ń ṣe. ibẹ̀ ló ti ń ṣe, ìyẹn múnú wọn dùn. ó jẹ́ kí oore ọ̀fẹ́ wà fún wọn láti fi gbogbo agbára ṣiṣẹ́ bó ṣe yẹ kán ṣe, kì í ṣe pé wọ́n sọ pé ibi báyìí ni kò lọ. nígbà tí ẹ parí ètò ìṣèjọba yín, àwọn ibo ni ẹ ti ṣiṣẹ́ rí? mo gbaṣẹ́ ní CFAO ṣùgbọ́n mi ò lọ ṣe. ìtẹ̀jẹ̀ tí dúró lẹ́ẹ̀dẹ́ ìkẹ́ tó parí àbí? iṣẹ́ a ti ṣe interview nígbà tá a ti wà ní yunifásitì ká tó lọ ṣàgùnbánirọ̀. wọ́n ti wá bá wa ń bẹ̀, ibẹ̀ náà ti ṣe ìdánwò fún wa. lẹ́yìn ìgbà yẹn mo ti ṣe federal náà, wọ́n pè mí, ṣùgbọ́n bàbá mi ní àwọn ti lọ Kaduna, àwọn ti lọ kinní kan, ìwọ ọmọbìnrin yìí ò lè lọ, wọn ò jẹ́ kí n gbaṣẹ́ yẹn. mo wá padà wá sí ìpínlẹ̀ Ògùn. ẹ wo àwọn ìgbà tí ẹ wà ní ẹnu iṣẹ́ ọba àti àwọn tó wà lẹ́nu iṣẹ́ ọba nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n tẹ̀ máa ń fojú pé àwọn òṣìṣẹ́ ọba àwọn ni kò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó gún. ojú wo lẹ fi rí ọ̀rọ̀ yìí? nǹkan tí ó bá ṣẹlẹ̀ nínú àgbájọkùn ó bẹ̀rẹ̀ lára nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìdílé nìkan kọ́, ìlú wa yìí tá à ń pè ní Nàìjíríà. tí nǹkan kan bá ti bàjẹ́, ó bàjẹ́ káàkiri ni. ẹ lè wá máa sọ pé àwọn òṣìṣẹ́ náà ṣe dáadáa. àwọn ta ló ṣe dáadáa? ṣọlọ́jà ṣe dáadáa ni? ṣẹ́ni tó ń tẹran ṣe dáadáa ni? gbogbo wa láàjọ ṣe dáadáa. ó kàn jẹ́ pé ìyẹn ni pé òwe ẹ̀yin àgbà ni pé amúkùn ẹrù ẹ wọ́. ẹrù ẹ wọ́, ó ní ká ẹ wò sálẹ̀, ẹ wò sálẹ̀. tí gbogbo Nàìjíríà bá dáa, torílẹ̀-èdè yìí bá dáa, níṣẹ́ ló máa tàn ká gbogbo wa. ṣùgbọ́n ìbàjẹ́ yìí ó ti wá látòkè, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yíká, ó ń yíká tó fi dọ́dọ̀ ẹ tó tiẹ̀ jẹ́ pé. kí lọ́nà àbáyọ? ọ̀nà àbáyọ ni wípé kí gbogbo wa padà sí ẹsẹ̀ àárọ̀, ká jẹ́ kí iṣẹ́ ọwọ́ wa tó wá jẹ. nígbà yẹn àwa òṣìṣẹ́ ìjọba, tó o bá ti ní aṣọ tó ń wọ̀ lọ bí iṣẹ́, tó o láṣọ tó máa wọ̀ lọ ṣọ́ọ̀ṣì, tó máa wọ̀ lọ sí mọ́ṣáláṣí, ó wo nǹkan tí ìyá aláṣọ tó wà ní láfíàjì àbẹ́ẹ̀ tó wà ní kí náà ti ń pè gbági ńgbàdàn tó wọ̀, ìbá kó gbogbo góòlù ayé yìí sọ́rùn, kò sí ìtókò ẹ̀, o ti wọ kaba ẹ, o ti ń lọ, o ti perégedé ń tì ẹ, ó wo nǹkan téèyàn ń ṣe. ṣùgbọ́n sì yìí ńṣe là ń wo aṣọ aláṣọ, tá à ń wo ilé onílé, tá à ń wo ọmọ ọlọ́mọ, tó ní kálukú bá ṣọ́gbẹ́ ẹ̀ tó jẹ́ nǹkan tọ́lọ́run ṣe fún, jẹ́ kó tẹ̀wọ̀n lọ́rùn. ẹ wo gbogbo àwọn Bódìjà yẹn, ṣé báwọn òṣìṣẹ́ ọba náà kọ́, ẹ wo bóyì ṣe rí lẹ́nu. ó lè jẹ́ yàrá méjì, ó lè jẹ́ mẹ́ta, gbogbo nǹkan tó ń fẹ́ ló wà nú ẹ̀. ibẹ̀ làwọn ọmọ wọn ti dìde tán dìjì tán dàràbà. gbogbo ilé ńláńlá tá à ń kọ́ yìí, ta ló fẹ́ gbénú ẹ̀? kò sí. akàn méfò ni. àmú ọ̀rọ̀ jọ àmẹ́ tí ó kù. ó jẹ́ wọlé fún ẹ̀ láti máa jẹ torí gbogbo àwọn àjẹ̀bú tí wọ́n bá nílé lóko máa ní Ìkọ̀kọ̀rẹ́. bóò ni Ìkọ̀kọ̀rẹ́ ṣe ẹ̀yin náà àbí ó jẹ Ìkọ̀kọ̀rẹ́? Ìkọ̀kọ̀rẹ́ yẹn gan kọ́ ló ń jẹ àwa Rẹ́mọ, Èbìrìpò ní tiwa. ẹ sì wọ́n jẹ. mo ì jẹ lánàá yìí. ẹ jẹ lánàá. mo jẹ nítorí pé kò ṣòro láti ṣe. tó bá ti rin kókò báyìí, tó fi iyọ̀ díẹ̀ sí, tó fomi sí, tó pọ́n sínú ewé bíi mọ́ínmọ́ín, oúnjẹ ti dé. gbogbo àwọn Rẹ́mọ pátápátá Èbìrìpò ló ń jẹ wa. à ń jẹ Ìkọ̀kọ̀rẹ́ náà, ṣùgbọ́n kò tó tí Èbìrìpò. ṣùgbọ́n àwọn tí bàbá ọkọ mi bí àwọn ìyá ọkọ mi, àwọn náà fẹ́ràn Ìkọ̀kọ̀rẹ́ jù àtẹ̀gúsí. ẹ̀yin náà mọ̀ jẹ. àmúmọ̀ jẹ́ mo dẹ̀ mọ̀ ṣe dáadáa. Rẹ́mọ nìyí, ẹ wá fẹ́ Jẹ̀bú. ẹ jẹ́ káwọn èèyàn ó mọ̀ pé ẹ ń bọ́ Rẹ́mọ, ẹ sì gbọ́ Jẹ̀bú, ẹ kí àwọn èèyàn yín nílé. ẹ̀wọ̀n ẹ bá mi o bí ilẹ̀ ti ra o, ṣì ń fọ kí wọ́n o, ẹ kú ọdún ẹ kú yèdùn o, babalókè aṣọ́dúnnábò o,
Ìjẹ̀bú ń kọ́ ẹ kí wọ́n jẹ̀bú. Ìjẹ̀bú ẹ̀wọ̀n bá kọ́ mi mojúbà o ọdún ayábo o. Tó di pé a máa lọ lórí ètò yìí, ẹ gba àwọn obìnrin nímọ̀ràn àti orílẹ̀-èdè Nàìjíríà. ọ̀rọ̀ tí mo fẹ́ gba àwọn obìnrin ẹlẹ́gbẹ́ mi ni wípé ẹ jẹ́ ká tẹríba, ẹ jẹ́ ká rí adé orí wa gẹ́gẹ́ bí ọ̀gá wa, ká tẹ búrúbúrú. Obìnrin tó bá jókòó sílé ọkọ adùn máa pọ̀ ń bẹ̀ o. Ẹni bá jáde síta á rí i pé wọ́n máa gbá àwọn bọ́ọ̀lù ni, kò sí nǹkan kan bẹ̀. tó bá wò ta tó rò pé kínní àwọn tó wà níta yẹn àwọn náà ń fẹ́ adé orí, wọn fẹ́ wọlé. Nǹkan kí nǹkan tó bá wà ní ilé tiẹ̀ mú mọ́ra, má rojú ẹ̀ fẹ́ nìkẹta. Wọ́n bá ní wọ́n fún un lógún pọ́hùn, ìwọ náà sọ fún pé ẹgbẹ̀rún lọ́nà lọ́kọ mi fún mi, wọ́n fún ẹ ń kọ́bọ̀, jílé ẹ̀ mú kó lè jókòó táwọn ọmọ ẹ̀. Torí àwọn ọmọ tá a jókòó tì yìí àwọn náà ń yẹ ọmọkọ́mọ ń tà. Torí ẹ̀ tí a bá fẹ́ kí Nàìjíríà dá, àwọn obìnrin a gbọ́dọ̀ jókòó sílé ọkọ wa, ká tọ́jú ọmọ, ká gbàgbé ìyà. Táwọn ìyá tiwa ò bá jìyà àwọn ò lè débi tá a dé yìí o. Obìnrin tí ò ń dáforítì kò lè bímọ rí o. Obìnrin tí ò bá dẹ̀ da ọmọ ẹ̀ ò lè dá lọ́dọ̀ ọkùnrin o. Ìwà tó bá wù lọkùnrin yẹn máa fún ọmọ ẹ̀. Tá a bá ṣe eléyìí á hàn kárí ìlú, á dé orílẹ̀-èdè, á dé gbogbo àgbáyé. Àwọn obìnrin nìyá gbogbo ayé o. Nǹkan tá a bá ṣe òun ló máa sọ bí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa àtàwa fúnra wa bó máa ṣe jẹ́. Ẹ wo ọmọbabìnrin Ìyábọ̀ Yèsù, wọ́n ní kí a kọ́ ẹ̀kọ́ kan. Ẹni tí ó bá ní ìforítì kò ní jogún òfò, torí pé tó o bá ti ní ìforítì gbogbo nǹkan tó ń fẹ́ àtú ẹ̀ lọ́wọ́, àtú ní àníṣẹ́kù. Mo wọ́n ń dẹ́mu mi ìtawà máa ṣẹ́ tó bá wà lálejò. Dandan ni ara iṣẹ́ ìlú tá à ń sọ nìyẹn. A gbọ́dọ̀ máa ṣe, nítorí pé kí ni tí ẹ bá ṣe táwa náà ò bá dáhùn, ta ni kò ṣe? Kí la ṣe fẹ́ gbé nǹkan tá à ń ṣe ìlú wa àti Nàìjíríà ẹ̀wà, báwo la ṣe fẹ́ gbé lárugẹ? Báwo la ṣe fẹ́ jẹ́ káwọn ará òkèèrè mọ̀, pàápàá àwọn ọmọ wa tó wà ní ẹ̀yìn òkun lọ́hùn? Kí dùn kó pọ̀ sókí báyìí náà ni ọbẹ̀ oge. Èmi a máa sọ ní gbogbo ìgbà lórí ètò pé iṣẹ́ ènìyàn òun náà ni àdúrà rẹ̀. Gbogbo iṣẹ́ tí a bá ṣe, tí a bá ti fẹ́ kí ọmọlàkejì bá wa níbẹ̀, òun náà ni iṣẹ́ àdúrà. Iṣẹ́ tó o bá ṣe tó o bá ti fẹ́ kí èèyàn bá ń bẹ̀, fura sí ara rẹ̀, nítorí pé gbogbo nǹkan tí a bá ṣe lénìí ìtàn ni yóò wá di ní ọ̀la. Títí ìgbà mìíràn tí a tún gbé àlejò mìíràn wá lórí ètò Ẹnu Oníkàn, orúkọ tèmi ni Rafiu Adédìran.